kábíra wa léèrè ṣé umura làwọn eléyìí ń ṣe yìí àbí wọ́n lọ create content ṣé tí ẹ̀ bá wá fẹ́ create content sára Kaaba ló yẹ kó tó lọ sí ṣé wọ́n gbọ́dọ̀ mọ̀ pé irú òsì báyìí làwọn eléyìí ń bọ̀ wá ṣe ní Mákà kí wọ́n fún wọn ní físà lẹ́yìn pé tí kálukú bá ń wò wọ́n létí bá ń kọ hà wípé àwọn yẹn ṣe ń sòsì èyí má ti lọ sowó ná wọ́n tún bà wá lójú jẹ́ ni bí yẹn bá jẹ́ dáírì ọmọ orílẹ̀-èdè yìí ìbànújẹ́ ló yẹ kó jẹ́ fún pé wọ́n ń bà wá lójú jẹ́ wọ́n ń borúkọ orílẹ̀-èdè wa jẹ́ wọ́n ń bà lù wá ló kọjẹ́ pẹ̀lú tí wọ́n ń ṣe yìí wèrè tó bá lẹ́lẹ́gbẹ́ èèyàn lè káńkó ẹ̀ ta lọ́jọ́ wọn ní gbogbo Mákà àti Mádínà ta ní ń ṣerú òsì táwọn ń ṣe yìí ń bẹ̀ ta lọ́jọ́ wọn ní gbogbo àgbáyé kí ló dé sáwa nìkan ni ṣé ìran Yorùbá nìkan sáwa nìkan là ń bẹ láyé ni agbègbè tí Lailatul Qadri ìyẹn náà tó ń bẹ táwọn èèyàn tún ijó níran yìí kí ló wá dé ṣé ẹ̀yin náà gbọ́. Nigerians in Mecca. Ọlọ́run $700 million Lamborghini wáyé tuntun funfun ṣáṣá rọ́ọ̀sì mo fẹ́ máa kọ́lé sórí omi fẹ́ máa kọ́lé sórí omi. má jẹ́ bá gidi káyì bọ́bọ́ yìí káyì Ọlọ́run gbàdúrà mi. wọ́n fẹ́ ṣàdúrà tó ṣe ló má sọ kó sí lọ́rùn o torí ẹ̀ kó ti bẹ̀rẹ̀ kú ṣàdúrà rẹ kó o sì fọwọ́ àdúrà kó o fi bọ́jú mọ́ wàá sunkún sí lọ́rùn bí o torí ẹ̀ ti bẹ̀rẹ̀ kún yín o. irú owó Dangote mo fẹ́ o tèmi dà ẹlẹ́dàá irú Dangote ló ń fẹ́ irú Dangote ló ń fẹ́ irú owó Dangote mo fẹ́ o ẹlẹ́dàá máa ń gbé wá irú owó Dangote mo fẹ́ Ọlọ́run gbé fún mi irú owó Dangote mo fẹ́ o. Wọ́n ló paná bì ní olóde kí ló wá gbé wọ́n ló paná bì ní olóde kí ló wá gbé lójú bí àwọn bàbá náà ilé paná bì. ọ̀fẹ́ wọ wájú àbí sọfẹ́ láwọn tó wà ń bẹ̀ kú ni àwọn tó máa fi fún yín ní kónú bẹ́ẹ̀ máa bọ̀ wọlé. Yeah, mashallah. Sílẹ̀ yóò tó bani nínú jẹ́ wọ́n ń dojú tì wá ni bí wọ́n ti rí àwọn èèyàn kan súnmọ́ wọn àáfàá kan ni wọ́n ń bá ṣe tá àáfàá wọn bá wo fídíò wọn lọ́hùn ṣé kò yẹ kí wọ́n ti dá wọn lẹ́kùn pé àyíntà ń ṣe yìí wọ́n rí gẹ́gẹ́ bí ẹ̀sìn mọ́ táwọn ọmọ sọ pé al umratu ila al umrati kafaratun lima baynahuma kéèyàn lọ umra kan sí kan tó bá lọ umra kan ìgbàkígbà tọ́lọ́run bá tún gbà wọ́n láàyè láti lè tún lọ míì Ọlọ́run ó fi pa gbogbo àṣìṣe èèyàn rẹ ni gbogbo ẹ̀ṣẹ̀ mo fẹ́ bọ́lọ̀ dáadáa ní múni lọ umra pé wọ́n ní Ọlọ́run máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ ní umra wọ́n rí gẹ́gẹ́ bí ìjọsìn mọ́ bí ṣe tí wọ́n ń ṣe yìí ta lọ́jọ́ wọn bẹ̀ ní gbogbo àgbáyé wèrè tó bá jọrọ ẹni lèèyàn máa sọ pé ajẹ́mi náà káwọn kọ́ ẹ̀rọ àwọn Bangladesh náà ti ń sòsì Pakistan mélòó ní ń ṣe báyìí àwọn Turkish mélòó ní ń ṣe bẹ́ẹ̀ kí ló dé ìkan náà tún ni. ọmọ kan ti fẹ́ túró mi bẹ́ẹ̀ mo ní tó bá túró mi máa túró bí 40 náà ṣàánú mi láàárọ̀ ìṣà. ó ní wọ́n fẹ́ túró òun ìdí funfun fún ọ̀pọ̀ èrò kò sẹ́ni kankan tí máa túró èèyàn kò sẹ́ni àwọn àràn yòókù àwọn ọ̀bá wèrè wá òsì káwọn wá sí ìdí funfun fún torí pé aṣọ téèyàn sì rò ńgbẹ pé ẹ̀rọ àmọ̀lẹ́gbẹ́ kéèkọ́ yẹn níbi ìdí funfun fún kálukú náà lọ́fẹ́ níbi ajálẹ̀ làṣẹwádìí ọ̀pọ̀lọpọ̀ rúkìnnì yàmọ́ ẹni ẹni mìíràn wọn mọ̀ pé bí ìdí funfun fún kéèyàn máa tìyàn máa gbóni lẹ́sẹ̀ ó ní bá tún lásọ aṣọ 40 lòun ó tún gbẹ̀yìn lòun ó tún dì kéèyàn ṣe báwọn kan ni wọ́n súnmọ́ àwọn eléyìí èèyàn ní burúburú kọ́ máa láwọn kan tán jẹ́ ń tiẹ̀ ṣe báwọn kan ẹ̀ tún wò ẹ̀ wò sí tẹ́ni yìí ń ṣe ní Madina. Jumad Mubarak wọ́n lọ fà á nínú Saudi ó tọ́ pípín pa wá Mọ̀dínà náà pé bí àwọn tí wàá kí jímọ̀ o wọ́n bí ìbọn kékeré bó sọ kò dé bí o àdúrà ló ń gbà bí mọ̀ ṣe kọ́ tó bá mọ̀ ṣe kó máa ṣe lọ tẹ̀ra mọ́ alájẹ sàlámàlẹ́kùn ẹ̀bí tí ń ké là ní Madina ìlú tó fara balẹ̀ ìlú fọkànbalẹ̀. ẹ̀bí tí ń pariwo ẹ̀bí tí ń ké ìlú fọkànbalẹ̀ ìlú àánú ìlú ẹ̀bí tí ń pariwo ẹ̀bí tí ń ké ṣé èèyàn fi lélẹ̀ Maka Madina iṣẹ́ umura kò sí ń bẹ̀ Maka náà lẹ́ti ṣiṣẹ́ umura lẹ́yìn pé kó wà ló ń tẹ̀ kó lọ mọ́sálásí lọ kírun pẹ̀lú ládá tí ń bẹ ń bẹ̀ bó bá lè lọ Masjid Quba láti lọ yan náfìlà ń bẹ̀ gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam pé ládá umura lè yàn ó gbà
bó bá láǹfààní lọ sí síyára gbogbo bí tó bá èyí tó bá ṣeré àmú láti lọ bẹ̀ nígbà tó wà débẹ̀ tó máa béèrè sàárè ìyá Ànábì sallallahu alaihi wasallam ẹnìkan ọ̀rọ̀ nìyẹn ẹ̀sìn ìrun ní pàtàkì téèyàn lọ sí mbẹ̀ òbí yẹn ti wá èèyàn ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn bá dóde eléyìí kò tó gbomi lójú èèyàn tí ẹ bá máa ti ń ṣe ìlú fàyàbalẹ̀ yìí mo pariwo kan báyìí níjọ́ kan ní Mákà ìyẹn ti bá mi mo make a call lọ́dún náà mo fẹ́ gbawó ní ATM káàdì mi ò bá ṣiṣẹ́ nígbà náà a ní àǹfààní àti lè lo káàdì wa Mastercard a lè fi withdraw owó kọjọ sí o tọ mo bá kí n withdraw owó ò bá jáde mo bá bẹ̀rẹ̀ sí pé customer care ní Nàìjíríà tí wọ́n bá ti wá send káàdì sí mi direct call tí n bá ti pè káàdì yẹn á jó tán wọn ní pick call màá tún mẹ́sẹ̀gì wọn lé wọ́n á tún send owó sí mi wọ́n á tún bá mi lóòdù ẹ̀ màá tún pè mo wá lẹ́ẹ̀kan náà tí wọ́n láǹfààní àti lè gbé ní báńkì àwọn customer care yẹn tí wọ́n gbé báyìí mo kàn bẹ̀rẹ̀ sí pariwo ní irú òsì wo nìyẹn why like this I'm not in Nigeria mi ì mọ̀ pé àwọn èèyàn bíi méjì ti dúró lẹ́yìn mi nàbà ni òun nà Mákà látàrífà sọ́tà níbi báyìí wọn pariwo ń bí òun nà Makkata Mukarrama ibi báyìí wọn kì í pariwo ń bí kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ owó ni owó kẹ̀ pẹ̀lú gbọ́lọ́m 500 riyal ni wọ́n fún mi pé tọ́ ẹ pé owó ni mo bí ariwo wọ́n kọ́kọ́ gbàgbé pé mo lówó báńkì náà nígbà tó wá tẹ̀ wá ní bóyá bíi 57 naira ní riyal kan kó tó di tó ti lé 400 naira ń sìn tọ́ kéèyàn káwá fún yàn ní 500 riyal ìpè ògèdè pé mo kàn pé ariwo ìwọ wá débẹ̀ salam alek àwọn kan wọ́n ń wò pé ọ̀rọ̀ wo lélẹ́yìí gbà déyìn ìbanilójú jẹ́ lélẹ́yìí kẹ́ ẹ tó lọ àṣìlẹ́tọ̀ náà pé kẹ́ ẹ tó kú òǹlé ẹ béèrè kí ni umura kí ni iṣẹ́ rẹ̀ kí ni iṣẹ́ ájì wá ìtọ́jú pa wà nìkan ni láwọn àgbà kan sẹ́yìn tẹ́ bá dé àwọn kẹrẹ́ntínà ní Jeddah mo débẹ̀ láwọn bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ìgbà tí mo débẹ̀ mo kà àwọn ọmọ Nàìjíríà mo ní ìjọba bí sì ń wú àwọn eléyìí ràn pẹ̀lú táwọn ọmọ Nàìjíríà ń dáwọ́ mi wọ́n ti padà wá wó bẹ́ẹ̀ náà nísìn àwọn nǹkan wọ̀nyí ni wọ́n sàmára wọn lójú ọ̀hádì fún Nàìjíríà láti lè fún wa ní físà tá bá fẹ́ ṣiṣẹ́ kú ńbẹ̀ sọ yẹ ká tó máa dára mọ́ràn ṣé ó gbọ́dọ̀ jẹ́ pé fọ̀rọ̀ rora ẹ wò ṣé irú nǹkan báyìí bójúmu kí wá ló dé ọ̀pọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin kan yín àfa àkàndé làwọn ènìyàn súnmọ́ ṣe tí wọ́n ń ṣe yìí náà sára ọpẹ́ náà ni sí ara ayọ̀ náà ni ìbanilójú jẹ́ leléyìí àná Ọlọ́run ní fèmí àti yín lẹ̀ ká yí rí ẹ̀ wò ká fura ká wá díẹ̀ ní tá a bá fẹ́ ṣe tá a bá tẹ̀mọ̀ pé ìjọsìn leléyìí kìí ṣe ìrìn àjò Amẹ́ríkà kọ́ ìrìn àjò ìbáàdà ni subhanaka la umma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk